Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́. Ẹ kú dédé àsìkò yìí òdi gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo wá sísè gbọ́yìn láti kàn ní jígẹ́ alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn ọlọ́pàá ti mú àwọn adigunjalè Merinla ní ìpínlẹ̀ Boronu. Ọkùnrin kan gbẹ̀mí bàbá rẹ̀ àgbà ẹni 90 ọdún pẹ̀lú ọkọ́. Wọ́n jí àwọn arìnrìn-àjò 11 gbé lọ ní másọ̀sẹ̀ Enugu sí Abakaliki. Àjọ NAFDAC ti ilé-iṣẹ́ búrẹ́dì kan pa ní ìpínlẹ̀ Sokoto nítorí wọ́n lo èròjà tí wọ́n ti gbégi lé. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí adé òkè náà fún ìpolówó ọjà. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọlọ́pàá ti mú àwọn adigunjalè Merinla ní ìpínlẹ̀ Borno. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Borno ti mú àwọn afurasí adigunjalè Merinla fún ẹ̀sùn ọ̀kan-ò-jọ̀kan bíi olè jíjà, ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn mìíràn. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Lahum Daso fìdí mímú náà múlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ Ẹtì Friday. Ó ní àwọn afurasí náà ní àwọn yóò mójú wọn ba ilé ẹjọ́ ní kété tí ìwádìí àwọn bá parí. Ọkùnrin kan gbẹ̀mí bàbá rẹ̀ àgbà ẹni 90 ọdún pẹ̀lú ọkọ́. Wọ́n ti mú ọkùnrin ẹni ọdún 24 kan Òsákèyè Àdàmọ́ fún ẹ̀sùn pé ó gbẹ̀mí bàbá rẹ̀ àgbà pẹ̀lú ọkọ́ nígbà tí wọ́n fojú Àdàmú hàn lé ní ọjọ́ Ẹtì Friday. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Yusuf Lawal tí Kenneth Daso ṣojú fún ní bàbá afurasí náà ló mú ẹ̀sùn lọ sí àgọ́ ọlọ́pàá Kwaso. Ó ní Àdàmú ló mú ọkọ tí ó ṣamọ́ bàbá rẹ̀ àgbà Yakubu Ibrahim ẹni 90 ọdún lórí tí ó sì gbẹ́mìí mì lẹ́sẹ̀kẹsẹ̀. Ọwọ́ ti tẹ afurasí náà báyìí tí wọ́n sì ní yóò fi mú kàtà òfin. Wọ́n jí àwọn arìnrìn-àjò 11 gbé lọ ní másọ̀sẹ̀ Enugu sí Abakaliki. Àwọn agbébọn ti gbé èrò 11 ní agbègbè Àméjì Ìdòdò ní òpópónà másọ̀sẹ̀ Enugu sí Abakaliki. Lára àwọn tí wọ́n jí gbé ni àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ náà wà. Ìjínigbé náà ló wáyé ní ọjọ́bọ̀ Thursday nígbà tí àwọn jàǹdùkú náà ya bò wọ́n. Ẹbí ọ̀kan lára àwọn tí wọ́n jí gbé ní àwọn agbébọn náà ló ń béèrè fún mílíọ̀nù lọ́nà 30 náírà lọ́wọ́ àwọn ẹbí nígbà tí wọ́n pè. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà DSP Joshua Bukandu ní àwọn tí ń ṣiṣẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Àjọ NAFDAC ti ilé-iṣẹ́ búrẹ́dì kan pa ní ìpínlẹ̀ Sokoto nítorí wọ́n lo èròjà tí wọ́n ti gbégi lé. NAFDAC ti ilé-iṣẹ́ búrẹ́dì kan tí ó lo èròjà tí wọ́n gbégi lé ní ìpínlẹ̀ Sokoto pa. Àdarí fún àjọ náà ní ìpínlẹ̀ Sokoto ọ̀gbẹ́ni Garba Adamu ló sọ èyí ní ọjọ́ Ẹtì Friday pé wọ́n rí ilé-iṣẹ́ búrẹ́dì náà nígbà tí àwọn ń ṣe àyẹ̀wò káàkiri ìpínlẹ̀ ọ̀hún. Ó ní àwọn gbé ilé-iṣẹ́ náà títí di ìgbà tí ilé-iṣẹ́ náà yóò ṣetán láti tẹ̀lé òfin àti ìtọ́sọ́nà èyí tí àjọ NAFDAC là sílẹ̀. Oníjùbà ìlọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́ láti ìkànnì jígí alára. Káfíńre pàdé o.